Sunday digest náà ni ibi tí ẹ wà yìí. Nínú àárín ọ̀sẹ̀ mi ráyè ṣe upload kankan torí ara mi strong díẹ̀. Tẹ́ bá dẹ̀ gbọ́ voice mi ẹ máa rí pé ó hàn ní voice mi náà pé ara mi ṣe bákan díẹ̀. Ṣùgbọ́n lénìí mo rò pé mo gbọ́dọ̀ ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàárín ọ̀sẹ̀ and ìdí tí ó ṣeé ṣe kí àwọn kíní fi ṣẹlẹ̀ òun náà ni nǹkan tí mo mú wá fún yín láàárín ọ̀sẹ̀ yìí. Mo ní ìwé kan bí tí mo fẹ́ lò as reference. Wọ́n pe ìwé yìí ní the New Universal Library. Mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ dáadáa. Volume 12 lélẹ̀ tí ó wà lọ́wọ́ mi yìí. Wọ́n sì ṣe àtẹ̀jáde ìwé tó wà lọ́wọ́ mi ní ọdún 1967 ní orílẹ̀-èdè England ni wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń bí wípé bó làwọn ti lè rí ìwé rà. Mo fẹ́ ní pé ẹ lè lọ sórí eBay. Ó ṣeé ṣe kí ìwé wà lórí eBay nítorí mi rò pé wọ́n sì ṣe àtẹ̀jáde àwọn ìwé encyclopedia ni basically. So ìwé tí mo fi ṣe reference lénìí òun náà ní eléyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gangan ni nǹkan tó ṣẹlẹ̀ láàárín ọ̀sẹ̀ yìí nípa demands àwọn bandits. Mi ì fẹ́ ká máa tagi gbogbo Muslim as bandits. Mi ì fẹ́ ká máa tagi gbogbo Muslim as bandits. But at the same time, I think mo rò pé wọ́n ti dákẹ́ jù. Wọ́n ti dákẹ́ jù and téèyàn bá dákẹ́ ó túmọ̀ sí pé kò kàn mí. Nǹkan tí ò bá máa ṣẹlẹ̀ lọ́dọ̀ yín kò kàn mí. And mo rò pé ìdí rèé táwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní go hard. You understand pé kí ló tẹ́ fi máa dákẹ́ fún adúrú nǹkan tẹ́ ń ṣe. Àwọn èèyàn pààyàn wọ́n ṣe Allahu Akbar and kò yẹ kẹ́ dákẹ́. Ó yẹ kí gbogbo yín náà jáde kájọ condemn ẹ̀ ni because ó ṣàtìyìn then politics and other things but nǹkan tó kàn mí gangan ni history tí kíní mú dání nǹkan tó ṣeé ṣe tí kì í tàn. Ẹ mọ̀ pé history always repeats itself. Nǹkan táwọn èèyàn máa ń sọ nìyẹn and ìdí rèé tí mo fi rò pé okay kí làwọn nǹkan tí mo ti kárí tó jọ mọ́ nǹkan báyìí. So mo wá fẹ́ sọ nǹkan fún yín tí mo ti kárí and nǹkan tí mo dẹ̀ ka ìwé yìí wọ́n kọ ọ́ lẹ̀ ní ọdún 1613. Ẹ má gbàgbé ìwé date yẹn 1613 láti nǹkan bí 500 years ago 500 and something years ago. Wọ́n sì ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1614. Wọ́n ṣe àtẹ̀jáde ìwé tí mo sọ fún yín. Wọ́n dẹ̀ inú ìwé yìí láti kọ́kọ́ rí ọ̀rọ̀ tá a mọ̀ sí Yorùbá gbára. Inú ìwé yìí láti kọ́kọ́ rí ọ̀rọ̀ tá a mọ̀ sí Yorùbá and tẹ́ bá sì wo ìwé yìí dáadáa ẹ máa mọ̀ pé awuyewuye kan ó ń lọ ní ìgbà náà pé àwọn owó gangan ló yẹ kó máa kó lẹ́rú. Ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà náà fún yín. Era ìgbà náà ni àwọn èèyàn ń pè ní Trans-Sahara trade lórúkọ era ìgbà náà. So tẹ́ bá fẹ́ kà sí nǹkan tẹ́ máa fi wá nǹkan tí mo ń ṣàlàyé fún yín òun náà ni Trans-Sahara trade. Of course ẹ lè fi slave sí ẹ lè pè ní Trans-Sahara trade, slave trade. But ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín pé Trans-Sahara trade ò ní nǹkan kan ṣe. Kì í ṣe pé òwò ẹrú nìkan ni Trans-Sahara trade wà all about. Trans-Sahara trade wà all about trade in general. Ní ilé tí àti ilẹ̀ adúláwọ̀ o àti ilẹ̀ Asia o gbogbo alájọ máa ń ṣe ìdúnàdúrà pàápàá jùlọ àwọn Arabs nígbà náà títí dé China. Yes, China wọ́n máa ń kó nǹkan wá síbí and tẹ́ bá fẹ́ mọ̀ ó yẹ of course ẹ máa wò pé kí ni mò ń sọ lénìí pé báwo ni China ṣe ń kó nǹkan wá sí nígbà tí ó ti sí plane tí ó ti sí ọkọ̀ ojú omi àbí nǹkan kan. Ní ọkọ̀ ojú omi ti wà but ọkọ̀ ojú omi ò lè kọjá lórí ilẹ̀ pé báwo náà yẹn ń kó nǹkan wá. Ẹ jẹ́ kí n ṣàlàyé bọ́ yẹn ń kó nǹkan wá. Orúkọ nǹkan tó ń kó wá ni silk aṣọ ní China máa ń kó wá nígbà náà. But nǹkan kan ṣoṣo táwọn èèyàn kì í mọ̀ ó ní pé ẹ jẹ́ kí ọkọ̀ bí yín ní ìbéèrè kan. Ó dá mi lójú pé ẹ ti gbọ́ rí wípé àwọn baba ńlá baba wa wọ́n rìn láti ilẹ̀ Yorùbá lọ sí Mecca. Mo mọ̀ pé ẹ ti gbọ́ yẹn rí and èèyàn kan tẹ́ tún máa gbọ́ pé ó ti lọ Mecca rí ni Mansa Musa láti orílẹ̀-èdè Mali lọ sí Mecca tó gun ràkúnmí lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àti Arab country Middle East Asia generally
àti Africa nígbà náà one single continent ni ẹ lè gba orí ilẹ̀ kọjá ní ìgbà náà títí débẹ̀ oyè yín so it was just less than 100 years ago ni wọ́n ṣe gbẹ́ omi ní apá Egypt yẹn so tẹ bá fẹ́ mọ̀ sí nípa ilé ẹ lè pè ní ẹ lè lọ kà nípa Suez Canal mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí fídíò yìí wà all about yẹn so tí máa nímọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kó máa dàbí waste of time ni so mi fẹ́ dive into that Suez Canal ni mo kọ́ sókè níbí báyìí tẹ bá kà nǹkan tí mo sọ yẹn á tún yé yín bẹ́tà so kí wàá ní mò ń gbìyànjú àti sọ ìdúnàdúrà yìí wà ní ìgbà náà ní ìlànà pàṣípààrọ̀ pé kí ni wọ̀ ní kí lèmi ní ó yá èmi ní iyọ̀ ara àwọn nǹkan tó ń trade nígbà náà ní iyọ̀ kola nut gold ẹṣin ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màálù àwọn nǹkan tó ń trade nígbà náà ní gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín pẹ̀lú àwọn Arabs láti North Africa wá sí West Africa náà ní kíní yẹn dé and ara àwọn tó trade dáadáa ní trade yẹn òun ní Ilé-Ifẹ̀ àwọn náà ní ibẹ̀ ní àwọn náà ní àwọn terracottas wọn tó máa ń kó lọ trade yẹn táwọn èèyàn máa fi ṣe design ilé bronze copper àwọn nǹkan tó trade ní kíní náà nìyẹn bóyá ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ ìlànà pàṣípààrọ̀ kan tí ó ṣeé ṣe kó má tiẹ̀ make sense rárá mọ́ lóde òní ìlànà pàṣípààrọ̀ náà ni pé tẹ bá mú iyọ̀ ọwọ́ kan báyìí ẹ jẹ́ kí n pè ní kílò kan tẹ bù sọ́wọ́ báyìí òun náà ní góòlù kílò kan náà wọ́n á fún yín ẹ máa fún wọn ní iyọ̀ wọ́n á fún yín ní góòlù kílò kan so gold àti iyọ̀ òun náà ní one of the most important thing ní trade nígbà náà kẹ́ lè mọ̀ bí ilé ayé ṣe ti ṣe rí ní ìgbà náà kò ń ṣe golden age tá a wà nísìnyí tẹ́ pé the world is now a global village then kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ information ò sí láti mọ̀ pé okay báyìí láti ṣe lè ṣe iyọ̀ in fact gan inú orí desert náà ti máa ń extract iyọ̀ ní ìgbà yẹn orí desert náà ti máa extract iyọ̀ kò sí iyọ̀ ní gbogbo apá bí so àwọn máa kó iyọ̀ wá láti North Africa wọ́n á fi gba gold copper obì elephant tusk tó ń pè ní ivory gbogbo àwọn nǹkan yẹn irú ivory yẹn sì tẹ́ bá gbọ́ Ivory Coast ó ti yẹ yín mi need to explain ẹ̀ nǹkan tí wọ́n máa ń lọ kó bẹ́ẹ̀ nìyẹn nígbà náà ẹ máa ń gbọ́ Gold Coast nǹkan tí wọ́n máa ń lọ kó níbẹ̀ ní ìgbà náà nìyẹn so ẹ má jẹ́ ká lọ jìnnà so ìlànà yìí wà ní ìgbà náà and one of the most important thing tó kàn wá jùjùjùjù lóde òní pàápàá jùlọ eléyìí tí mo fi ṣe fọ́nrán yìí ó ní pé ẹrú wà lára àwọn nǹkan tí wọ́n máa ń rà ní ìgbà náà ẹrú wà lára àwọn nǹkan tí wọ́n máa ń rà ibẹ̀ ni ìwé ìtì wá wọlé torí tẹ bá ṣìwé sí iná wọ́n gbà pé volume 12 lélẹ̀ tó wà lọ́wọ́ mi tẹ bá ṣí sí page 375 tẹ bá ṣí sí page 375 máa try láti yà sí mi lè go through nǹkan tí ó wà níbí lọ́wọ́lọ́wọ́ báyìí torí mo fẹ́ ká communicate ẹ máa rí history ẹ máa rí nǹkan tó kọ slave trade ẹ máa rí slave coast so nínú ìwé eléyìí yànnà náà bí okòwò náà ṣe lọ kó tó di pé àwọn Europeans náà darapọ̀ mọ́ okòwò náà kó tó di pé transatlantic slave ṣe wá bẹ̀rẹ̀ officially ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbé eléyìí sẹ́gbẹ̀ẹ́ fún náà mo ṣe máa farabalẹ̀ sọ̀rọ̀ nípa part yẹn dáadáa torí pé ó ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn that very part tí mo kà fún yín ó ní nǹkan tó tiẹ̀ pọ̀ ó ń ṣe ẹyọ kan ó ní nǹkan tó pọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ mùsùlùmí àti kìrìsìtẹ́nì lórí ilẹ̀ wa ó ní nǹkan tó pọ̀ ṣùgbọ́n Sunday digest lélẹ̀ a kàn fi eléyìí kàn fi ránra létí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ mi fẹ́ kí fídíò ìgùn jù so mo wo time ti just communication is not a proper this thing so one or two things tẹ́ bá lè pick kàn máa pick it then you can easily research on your own so kí wàá ní nǹkan tí mò ń lọ ibi tí mò ń lọ gangan látàárọ̀ òun náà ni pé nígbà yìí ẹni tọ́wọ́ bá bà òun ló máa ń di ẹrú nígbà náà and Islam wá expand bọ̀
nílẹ̀ adúláwọ̀ ní gbogbo nǹkan tí mo sọ fún yín. Wá àwọn èèyàn wá wò pé mùsùlùmí wà lára àwọn tí ẹ má gbàgbé pé wọ́n ń ra ẹrú lápá ọ̀dọ̀ wa níbí tí wọ́n kó wọn lọ sí Mecca, kó wọn lọ sí North Africa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Middle East in general. So wọ́n wá wò pé kí ló dé táwọn tún ń kó mùsùlùmí ní ẹrú, ẹ ti understand pé àwọn aláìgbàgbọ́ ló yẹ káwọn tí wọ́n gbàgbọ́ nu Islam ló yẹ káwọn máa kó lẹ́rú. So ìdí rèé tí wọ́n wá lọ bí scholar kan wà nígbà yẹn wọ́n pè ní Ahmed Baba, wọ́n ní mo ní ó kọ òwe tí mo pè ní 1613 yẹn. Ahmed Baba wọ́n wá lọ bí pé ta ni ó ṣeé ṣe káwọn máa kó lẹ́rú, ṣé anybody tó bá ti wá láti ilẹ̀ adúláwọ̀ tó bá ti mú lẹ́rú tó bá ti tà sóko ẹrú náà ni káwọn máa kó lẹ́rú ni. Níbẹ̀ ni Ahmed Baba ti wá ṣe ìwé tá à ń sọ yẹn. Ó wá kọ orúkọ àwọn ìlú tó ṣeé ṣe ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n gbọ́dọ̀ kó lẹ́rú, ńgbà náà. So ara àwọn ìlú tó dárúkọ òun náà ni Yorùbá wà nù wọn ní 1613. So ara àwọn ìlú tí Ahmed Baba dárúkọ ní 1613 òun náà ni Yorùbá wà nínú wọn. So Islamically as lára wọn tí ò yẹ kí wọ́n kó lẹ́rú, according to the scholar. So báwo la wá ṣe lè prevent ara wa láti má jẹ́ kó kó wa lẹ́rú? Because tẹ́ bá wò dáadáa, ọmọ Usman Dan Fodio, which is kí ló ti ń pè Muhammad Sultan Bello, Sultan of Sokoto, òun náà ṣe ìwé tẹ́ pé ó tún rí fásì, ó ṣe ìwé ní ọdún bíi 226 years ago, 1800 ló ṣe ìwé rẹ̀. Ó tún rí fásì the same thing nínú ìwé rẹ̀, the same thing tí wọ́n ti kọ láti bíi 200 years ago nígbà náà, 400 years ago nísìn. So ìwé tí wọ́n ti kọ láti ìgbà yẹn ó tún rí fásì pé ó tún give reference, kódà ọmọ rẹ̀ tún give reference 14 years later. And ọmọ Usman Dan Fodio lẹ́nà sọ. So by this, I think we should pay attention. And this video has nothing to do about Islam. I hope this is clear. It has nothing to do about Islam. Kò yẹ kí n dárúkọ Islam rárá sínú fídíò yìí because mo ní nǹkan kan ṣe pẹ̀lú Islam, but at the same time kò sí mo yẹ fẹ́ explain it better. Ẹ mọ̀ pé ní mind àwọn ẹlòmíì tó bá ti dárúkọ Arabs wọ́n ti believe pé only people from there, only people ní Islam nìyẹn. So but this video is not about Islam. It's about protecting our God based on history. I'm only using history because the way you know a lot of things, to which, of course, Sunday Digest last Sunday is not something. It's just a conversation. Maybe I think we share life about being the energy to share life. So listen to my wife for a way. The more video you have for you here. So now the question is, ṣé rò pé àwọn Fulani ti gbàgbé àwọn òwe? Ṣé rò pé wọ́n ti gbàgbé àwọn òwe tó dárúkọ wá pé ẹlẹ́bọ ni wá nílẹ̀ Yorùbá? A wà lára àwọn tí wọ́n ti assign pé kí wọ́n kó lẹ́rú. So àwọn nǹkan tí mo kọ̀ pé kakọ̀ sáré jọ sọ. If I give video kọjá 15 minutes and now it's 40 something. So mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ rò ní comment section. Mo really fẹ́ mọ̀ nǹkan tẹ́ rò because bí tí nǹkan lọ wọ́n ti gbàgbé àwọn ọ̀rọ̀ yìí. And one thing nílẹ̀ Yorùbá wọ́n rí wa bí, in fact àwọn tá jẹ́ Muslim gan, my dad is a Muslim. Àwọn tá jẹ́ Muslim gan nílẹ̀ Yorùbá wọ́n rí wa bí Muslim. No, wọ́n rí wa bí Muslim. Wọ́n rí wa bí, I don't know. Bí nǹkan mìíràn wọ́n ṣe rí wa. So kò sí bí kíní ṣe máa kanlé
tí ò ní dára oko, kò sí bóyá máa kọ́lé tí ò ní dóko. Anything tó bá ti kára lé gbọ́dọ̀ kára oko, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. So major point ni pé mo nígbàgbọ́ pé àgbájọwọ́ òun báyìí ló máa ń gbẹ́rù lórí. Ọwọ́ kan ò lè gbẹ́rù lórí láyéláyé. It's not that other people are scared. They are not. It's not that I'm saying Yorubas are scared. But I just don't think, especially tẹ́ bá ka àwọn nǹkan tó wà ní òwe, we wish àti fi hàn bye. But torí pé another video ló wà fún, and that video should be well structured. It should be well structured. We wish àti jẹ́ kẹ́ ka. Then you realize pé thinking Yoruba first is very important. It's very, very important. Kí a mú humanity first. Ó ṣe kókó dáa pé ká mú ẹ̀sìn, ká gbàgbé ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Ká jẹ́ kí ẹ̀sìn jẹ́ ká gbàgbé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. So nǹkan tí mo kàn ní pé kí n sáré wá bá yín sọ nìyẹn. Sunday digest èmi. It's not that it's convenient. It's not comfortable for me to make this video, but mo ti make any trying to make it official. I'll be doing this type of video every Sunday. So I never post it. Then main video will be during the week. So I hope we're able to communicate. And I still want to show you some things, but maybe in the next one. Yeah. So kò ní jù báyìí lọ lẹ́yìn tó bá yẹ pé first time yín rè lórí Sunday digest wa. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣe kíni. Ẹ bá mi like video yìí, ẹ share video yìí, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá wà listed sí ìran tó yẹ kí wọ́n kó lẹ́rù. Ó sì ṣe kókó, ó ṣe pàtàkì ká mọ̀ pé Yorùbá wà listed. Báwo la ṣe lè yọra wa kúrò lóko ẹrú yìí? Wá dọ̀wọ́ ẹ̀yin àti mi tẹ́ ń wo fídíò yìí. Ẹ ṣeun.